ààrẹ tẹ́lẹ̀ rí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ti padà sóko báyìí o. ọjọ́ mẹ́rin ló sì ti ń lọ sí oko ọ̀hún nínú ọ̀sẹ̀ kan ṣoṣo, gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí agbẹnusọ ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún tó fi léde Garba Shehu. ó sọ báyìí wípé ààrẹ Muhammadu Buhari ó ti di àgbẹ̀ paraku tó fi ti ń kọlẹ̀ tó ń roko kùràkùrà, gẹ́gẹ́ bí ohun tí agbẹnusọ ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún sọ. ó ní ààrẹ Muhammadu Buhari ó ti padà sóko báyìí, ó sì ti wà ní ìlú Daura ní ìpínlẹ̀ Katsina. oko ààrẹ Muhammadu Buhari ló wà ní ìlú Daura ní ìpínlẹ̀ Katsina. níbẹ̀ ni ààrẹ ti ń lọ sí oko ní ẹ̀ẹ̀mẹrin nínú ọ̀sẹ̀ kan ṣoṣo, gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí agbẹnusọ ààrẹ Garba Shehu tó fi léde ní èní ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2023. ó ní ààrẹ máa ń lọ sí oko ní ẹ̀ẹ̀mẹrin ní inú ọ̀sẹ̀ kan ṣoṣo. ó ní òun ṣe eléyìí láti lè rí iṣẹ́ ṣe àti wípé kí òun ó jìnnà sí ìlú Àbújá kí ẹni tó wà lórí ipò náà kó lè rójú ráyè láti ṣe iṣẹ́ tó bá fẹ́ ṣe àti láti takété sí àwọn ojúṣe kan àti àwọn nǹkan kan ní olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà. ó ní àwọn ọjọ́ tó kù tí ààrẹ kì í fi lọ sóko ló máa fi ń gba àlejò àwọn ènìyàn, pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ èèkàn nínú ẹgbẹ́ wọn, pẹ̀lú àwọn tí wọ́n wà ní ẹsẹ̀ kùkú, àwọn olórí ẹlẹ́sìn, àwọn àgbẹ̀ àti àwọn oníṣẹ́ ọwọ́, tó fi mọ́ àwọn tí wọ́n ń kọrin tí wọ́n fi ń yin ààrẹ, pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ìlera, àwọn olórí ìlú àti irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni ààrẹ ń gbà wọ́n ní àlejò ní ìlú Daura. Garba Shehu tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ààrẹ Muhammadu Buhari ìjọba rẹ̀ ó dé gbogbo àwọn lẹ́kalẹ́ka ní orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí ìṣèjọba òun kó fẹsẹ̀ rinlẹ̀ kó sì lè ṣe àṣeyẹ àti àṣeyọrí tí alákànṣepọ̀. ṣùgbọ́n ó ní ìjọba òun àti ìjọba tó wà lóde yìí, àwọn ènìyàn wọn ó gbé síra wọn ní ìkẹ̀gbẹ́ǹkẹ̀gbẹ́, wọn ó wo èyí tó sàn jù nínú ìjọba òun àti ìṣèjọba ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. ààrẹ Muhammadu Buhari padà sóko ẹ̀ẹ̀mẹrin ló ń lọ sí oko nínú ọ̀sẹ̀ kan ṣoṣo. ṣé ìdí iṣẹ́ ni làá ti mọni lọ́lẹ̀?